Gbogbo ọpẹ́ kó máa jẹ́ t'Olódùmarè ọba. Ọba mi olùṣọ́ wa, aláàbò wa. Àwa àti yín náà rèé lájọ bẹ̀rẹ̀ ní èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà ìje tí pé 30 ọjọ́. Ọba yìí náà ló ṣọ́ wa títí tá a fi rẹ́yìn oṣù lámúlánà tí ọ̀rẹ́yìn wa. Àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba, amọrírì rẹ̀, amọ̀ pàtàkì pé a sì ń bẹ lókè ìpẹ̀dẹ̀ àkókò yìí. Ọba aláàbò wa, olùṣọ́ wa, a mà dúpẹ́ o. Àṣàmú ti lọ, ààwẹ̀ ti tẹ̀lé. Ọjọ́ ìjẹta náà ni ọjọ́ kejì tí ọdún dé, ọdún ti wá ó ti lọ o. Ṣé ò tí ì padà bẹ́ẹ̀? Ṣé kìí ṣe pẹ́nu ẹ̀ náà ló tún padà sí? Ìran ajá rẹ ó tún ti padà síbi tó pọ̀ ọ́lẹ̀. N tó sá fún tó jìnnà fún lódidi 30 ọjọ́. Èyí sì làákà ìbí kò lè fa burú kankan sí ọbọ̀ bá débẹ̀ mọ́ títí ayé rẹ̀. Lẹ́ẹ̀kan sí ká máa fi àkókò yìí ká fi máa kí gbogbo mùsùlùmọ́ jákèjádò àgbáláyé. Àìmọ̀mọ̀ kú ewu ọdún o. Ọdún tó bá ti súnmọ́ òpin ọ̀sẹ̀ báyìí, àṣekanlẹ̀ òpin ọ̀sẹ̀ ní kẹ́lẹ́lẹ́. Ẹ̀ ń bá jáde lánàá, òní, kódà àwọn tí ó tún jáde lọ́la wọn ó tún máa rí àmì ọdún nígboro. Pàápàá jùlọ lọ́dọ̀ àwọn èèyàn wa onígínì, ẹ ti mọ̀ wọ́n. Kò sí àwọn ilé ìtajà tó gbajúmọ̀ àbí ilé ìgbafẹ́ kan tẹ́ẹ̀dẹ́ ní bá wọn yẹyẹyẹ ní tọmọdé tàgbà wọn, àwọn èèyàn wa ń gínì ọ̀sà àdìyẹ yín. Àwọn onímọ̀ jẹ́ mọ̀ jùlọ bọ́dún kan bá ti ń bẹ lóde. Pàápàá jùlọ ọdún àwọn mùsùlùmí. A kú ọdún, a kú ìyèdún, a kú àṣekù ọdún ìtúnú àwẹ̀. Èyí tí Èdùmàrè pé kó ṣojú àwa àti yín yìí kò ní jẹ́ ọ̀kan tó kù fún wa lókè èèpẹ̀. Rọ̀ṣídà Àlàbí, Ajímọ̀bí, Báyọ̀ Fàsásí, Wàsíù Adékúnlé, Fàṣáàṣì tiwa nìyẹn, Ọmọ́tóyọ̀sí Dámilọ́lá. Ẹ ká àṣálẹ́ o, ẹ kú ìfẹ́, ẹ kú ìdódè wá, ẹ kú etígbọ̀ wá. Free2 FM 949 Ìbàdàn, ojúpọ̀ YouTube yẹn wà ń ṣí sílẹ̀, ẹ wò wá ń bẹ̀ darapọ̀ mọ́ wa. Ìkànnì adẹ́rìn-pòṣónú yín náà ni. Àkọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀ tí ìdàgbàsókè rẹ̀ yá fẹ́fẹ́ jùlọ ní ìwọ̀ oòrùn Nàìjíríà. Ìkànnì amúnirẹ́ẹ̀ní apá bíi gan ọjọ́ gbogbo kìkì ẹ̀rín, ibi ni dókítà ń pè lóògùn ronú. Ṣàlàáfíà látúbà yín láṣálẹ́ tòní. Àsìkò òjò á kó afẹ́rẹ́ yìí. Yóò túra láṣẹ Ìdùmàrè ọba. Lórúkọ àwọn aláṣẹ àti olùdarí ìkànnì yìí náà ni mò ń kí wa káàbọ̀. Wípé ẹ kú etígbọ̀ ètò Ipasẹ̀. Lórúkọ Káàdé Òbíṣẹ̀san. Victor Akínlẹ́yẹ. Àwọn amójú ẹ̀rọ àti ọlọ́wọ́ bọ́tìnì mi fún tàṣálẹ́ tòní àti sáà tá a wà yìí náà mo fi ń kí wa pé ẹ̀ka àṣálẹ́ o. Ọmọdé ilé ẹ̀ka alẹ́. Ẹ̀yin àgbààgbà ẹ̀ka àṣálẹ́ lọ́kùnrin lóbìnrin lónílé tàlejò.
ẹ̀yin lẹ pé àdáṣe inú mọ ìbà gbọ́dọ̀ ń mọ́ nìyàn. ẹ pé bí ọmọdé bọ́ bá júbà àgbà yóò roko dalẹ́. bá a bá júbà onílẹ̀ àmọ́ ìyẹnì kalẹ́. èpè ipasẹ̀ náà lètò ètò ń nípasẹ̀. pẹ̀lú olólùfẹ́ yín Ọláyínká ọmọ Akóredé Mr. Yédùn àgbà nínú káṣọ̀rìn kí ni wọ́n iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu. gẹ́gẹ́ bí ìṣe wa bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé Ọ̀tún Balógun Àwọ̀tán wọ́n ń bẹ bí àbà. aburú kan ò ní ṣe yín kò ní ṣàlàáfíà yín. alẹ́ ọmọ akéré tòun ti Ṣẹ́gun Alágbàlá wọn bẹ́ẹ̀ ń bí nínú àwọn ikọ̀ mi lálẹ́ tòní. ẹni òjò ṣe mọ́bi tó wà ẹni ààwẹ̀ ti mú mọ́lẹ̀ ààwẹ̀ ṣe ń gbẹlòmíì ńgbà tá ààwẹ̀ tán ni. yẹn ni pé ó ṣẹ̀ṣẹ̀ ń mọ ààwẹ̀ láàánú. ẹ mọ̀ pé torí pé tàárọ̀ tọ̀sán talẹ́ tòru ibi là ń wà kò jẹ́ ó hàn lára ẹlòmíì nígbò tí wà ń lé báyìí kódà ó wú ẹlòmíì kalẹ̀ mọ́lé ni. olóyè Mojeed Ọlákúnlé ẹ̀ka àṣálẹ́. three two FM 949 Ìbàdàn. ọ̀gá wa Abdullahi Adébọ́lá Adéọjà aláṣẹ Sina Travels and Tours Limited ẹ̀ka àṣálẹ́ àkó àṣekù ọdún o. brọ́dà mi olólùfẹ́ mi dáadáa Abdulhakeem Olúyọ̀lé Adégòkè pápá ṣàlàáfíà ní ẹ̀kọ́ àṣekù ọdún. Abíọ́dún Tìjání Ìṣọ̀lá ẹ̀fọ́ ní ẹrù wọ́n pẹ́ lẹ́yìn. mi mọ̀ bóyá àwẹ̀ ní ń gbo àwọn náà lẹ́yìn àwẹ̀. àbúrò mi dáadáa Kitchen Travels and Tours Limited bó o ní ṣe ẹ ti ṣe fàájì tán ní Italy ẹ mọ padà lọ London iṣẹ́ mọ̀ ń bẹ̀ ẹ̀ holiday mọ̀ títàn. lórí ètò Ipasẹ̀ gẹ́bí ṣe wa náà láti máa ń bójú wo ìtàn ìgbésí ayé àwọn akọni wa tí wọ́n ti ṣe gudugudugudu méje yàyà mẹ́fà tí wọ́n fi omi ẹ̀jẹ̀ ẹ̀mí ara ilé ọ̀nà ẹbí ara wọn. bóyá ẹ̀ tiẹ̀ máa rí inú àwọn akọni yìí tó ṣe wípé wọ́n fi ìyàwó fi ọmọ wọ́n fi rúbọ lórí wípé kílẹ̀ Ìbàdàn kílẹ̀ Yorùbá kó má bàa dòun gbàgbé. kí wàhálà má bàa ṣẹlẹ̀ láàrin ìlú kí ìlú ọmọ tù kógun ọmọ ṣẹlẹ̀ àrí akọni tó ṣe bí ọkùnrin tó sì gbẹ̀mí ara rẹ̀. inú àwọn akọni tá à ń sọ yìí àti rẹ́ni tó wọlé tó ṣe bí ọkùnrin nítorí wípé kí wọ́n bá kúnlé rẹ̀ kí ìran rẹ̀ má bàa dohùn gbàgbé kí wọ́n bá jó gbogbo dúkìá rẹ̀ tó sì ṣẹ̀ṣẹ̀ akọni pé èmi ò fẹ̀mí mi lélẹ̀ kí àwọn ìran mi kí wọ́n lè máa bẹ lọ títí láéláé. Akitì Travels and Tours Limited ẹ ṣì wà ní Italy ọ̀dà ẹ mọ̀ sí fàájì ní Italy o wọ́n sàárín tí yín London ọ̀sẹ̀ mélòó ní tíìmù fún yín. ìgbésí ayé àwọn akọni wọ̀nyí náà la máa ń ṣe àgbéyẹ̀wò lórí ètò Ipasẹ̀. àmọ́ lápá ibi tá a wà lẹ́nu bí ọjọ́ mẹ́ta àwọn tí wọ́n ti ṣe ìjọba sẹ́yìn nílẹ̀ Ìbàdàn tí ọ̀pọ̀lọpọ̀ ìṣèjọba wọn tó sì ta gbangba yíká ilé yíká oko nílẹ̀ Yorùbá náà là ń gbé yẹ̀wò. láti bí ọ̀sẹ̀ mẹ́rin báyìí orí ọ̀rọ̀ ààrẹ Ọlátòsà Látòsísà Ààrẹ Agadagudu Àṣùbíàró Agadagudu ìlọ́ra ilé iyán ilé ìlọ́bẹ̀ nílé bàbá ẹni baálẹ̀ Ìbàdàn kan tó pé òun ò jẹ́ baálẹ̀ tó pé àfi dandan kóun ó jẹ ààrẹ ọ̀nà kakanfò lẹ̀ Yorùbá
tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ bí eré bí àwàdà ó sì dòótọ́. Bọ́ba ọba kú ọba kan kì í jẹ kì í ṣe bí Ààrẹ Látòsà. Bọ́ba kan ò bá kú ọba kan kì í jẹ kì í ṣe bíi ti Balógun Ògúnmọ́lá. Ìbáṣọ̀run Ògúnmọ́lá. Àwọn èèyàn ńlá wọ́n ti lọ́lẹ̀ Ìbàdàn. Àwọn tí agbára ń gùn tí ògùn ń gùn tí ìjọmọkùnrin ń gùn tí wọ́n lè ṣe bó ti wù wọ́n bí wọ́n ti fẹ́. Kì wá ṣe agbára tí wọ́n ní nìkan bí ó ṣe wípé ipa tí àwọn náà ti kó nínú ìdàgbàsókè ilẹ̀ Ìbàdàn àti ilẹ̀ Yorùbá ló fi jẹ́ pé tí wọ́n bá nawọ́ sí ọ̀nà ní àwọn tí wọ́n wà ń díẹ̀ náà wọn ò ní fẹ́ sọ wípé kò sọ́nà ń bẹ̀ wọ́n fi lé wọn lọ́wọ́ ni. Ló fi jẹ́ wípé gbogbo ẹni tí bá ń béèrè fún ọ̀wọ̀ àti àpọ́nlé ń padà níyì ní àwùjọ. Torí pé kì í ṣe tí wàá béèrè fún ó ṣiṣẹ́ débẹ̀ ni àwọn èèyàn ní ó wàá mọ̀ fún ọ. Ọlọ́run má gba iyì àti ẹ̀yẹ ara wa o. Ẹ jẹ́ á sáré mú ìpolówó yìí wá bá a bá ti padà dé láti bẹ̀ ẹ̀fọ́ ní ẹ̀rọ agbóhùn lẹ́nu tiwọn náà wọn kì wá kó ọdún náà bá àkókò tá a ní. Àwa máa lọ tààrà sí ọ̀dọ̀ bàbá mi níbi tí wọ́n tún ti bùmú nínú omi ọgbọ́n wọn fún wa lálẹ́ tòní. Ọlọ́run má jẹ́ kí ládùúgbò má jẹ́ ó fọ́ o. Ó ti ń sun ọgbọ́n àti òye náà ti ń sun ó ti ń sun bí omi sun bí odò má jẹ́ ó gbẹ bí omi gbẹ bí odò. Ṣé ẹ gbàgbé ogun Èmùrè Èkìtì 1874 ogun Wọ́kùtì 1875 méjèèjì la gbéyẹ̀wò jẹjọ. 1871 náà ni ìṣèjọba yìí ló bẹ̀rẹ̀ ìṣèjọba Ààrẹ Látòsà. Àwọn ogun tí wọ́n tún jà lásìkò Ààrẹ Látòsà náà látún tẹ̀síwájú láti gbéyẹ̀wò lálẹ́ tòní. Ogun Bọ̀kọ̀fí 1877. Sùmọ̀mí oko Ẹ̀gbá àkọ́kọ́ 1877 náà ni. Ṣé mọ̀ pé sùmọ̀mí kan náà ti wáyé rí sí oko Ẹ̀gbá? Bákan náà sùmọ̀mí ogun Ẹ̀gbá kejì náà lásìkò Ààrẹ Látòsà náà ní 1878 nìyẹn padà bọ́ sí. Gbogbo àwọn ogun tí a mọ̀ gbéyẹ̀wò yìí àwọn náà ní ogun pẹ́pẹ̀pẹ́ tí à ń họ lẹ́balẹ́ba kó tó di pa bọ́ sójú ọ̀gbagadè gan-an. Ìyẹn ogun Èkìtì parapọ̀ mọ́jẹ̀sà mọ́ gbogbo wọn tí wọ́n kojú Ìbàdàn tá a pè ní ogun Kírìjì bí Yorùbá ti ń dún kírìjì kírìjì. Ogun tí ìran Yorùbá tí wọ́n gbéná wojú ara wọn fún dídí ọdún 16. Àṣé bẹ́gùn bá ti débi yáàyù ó sì tán tó fẹ́ yọnu. Àṣé lóòótọ́ ni pé bí ìran bàtà bá ń ró pọnlá yóò yanu ni. Àṣé ogun yìí náà ni ó pẹ̀kun gbogbo tí ń jẹ́ ogun à ń gbógun tira ẹni nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ àròjọ ọjà ká lọ kábọ̀ ọjọ́ ń lọ náà nù ní wótòwórò bá ti ń ṣòwò ètè àsìkò sì dúró dẹni. Owólabí Lékan ẹja Usman. Akiti Travels and Tours Limited ọ̀dà kò sí wàhálà ẹ fi nǹkan ránṣẹ́ láti Italy o. Má dá ayé Italy jẹ kò dá báyìí mò ń gbogbo sétọ́ọ̀sì rẹ mò ń wò. Ẹ jẹ́ àròjọ ọjà tá a bá lọ tá a bá dé nǹkẹ́ ẹ̀fọ́ ní ẹrù kó kí wa kú ọdún. Ẹ̀ ń bẹ̀ wo ẹ kú ìkàlẹ̀. Ayé ẹ̀yìn ọ̀pọ̀ èèyàn ọ̀rọ̀ ti máa rẹ̀ àbílẹ̀ mọ́. Ó kọ́ olówó tó fi yọkọ̀ ewúrẹ́. Ó ní ẹgbẹ́gbẹ́ mi lọ́mọ ẹ̀bọ̀mọ́ fẹ́fẹ́ wa. Ó kọ́ olówó tó fi yọkọ̀ ewúrẹ́. Ó ní ẹgbẹ́gbẹ́ mi lọ́mọ. Best Solution Consulting Services Limited is your best choice when it comes to full travel consultancy services. They are highly skilled in ensuring smooth processing of your visa application, as well as providing a wide range of quality travel and tour services to their customers, ranging
ranging from business trip, solo travel, group travel, honeymoon, and family holiday travel package, ticketing and hotel reservation. And for all students who love to further their education abroad in countries like UK, USA, Spain, Poland, Lithuania, Malaysia, Mauritius, they are the educational agency you can trust to secure your admission with 100% assurance. And you will also have the opportunity to work while studying. Take the right step today. Contact Best Solution Consulting Services Limited at 18 to 20 Isuruosho Layout, Sharp Corner, Oluyole Estate Extension, Off Ring Road. Telephone 081-124-73981 and 070-6597-1943. Website www.bestsolutionconsult.com. Best Solution Consulting Services. Bola, what have you been seriously studying for? I thought you were done with your exams. Mommy, I'm preparing for the 32FM Smart Kids Ambassador Challenge. Ṣàlàáfíà ni. Bàbá wa àtàndá ń kọ́ bó o ní kílẹ̀ bá wa mú bọ̀ wò ó. Torí àárín gbogbo fàájì tẹ́ jẹ́ ń wò ó. Kílẹ̀ bá wa mú bọ̀ o. That's interesting, oh. Please, face your book, I beg. Do you want snacks? Yes, Mommy! Hello, lads. That's it. Are you between the ages of 5 to 13 years old? From the 1st to the 27th of May, you have the opportunity to be a Smart Kids Ambassador. All you have to do is call on the show from 5:15 to 6 p.m. daily and answer all questions correctly. You also stand a chance to win bicycles, engineering sets, and lots more. What are you waiting for? Start studying. Be like Bola. Bola is a smart kid. The Smart Kids Ambassadors Challenge is proudly supported by Smart Kids Engineers, Design Bricks, Flour Mills Nigeria, Danabit Homes, Health Concerns. Note that you have the opportunity to give a shout out to your school on the show for a token. For sponsorship and inquiries, please call Talkway on 003-579-6925 or Shun on 0703-602-1608. Smart Kids Ambassadors Challenge, the compass of the best brain. Reredo. Ipase. Reredo. Ẹ kú etí gbọ́ ipasẹ̀ ń tẹ̀ wájú láti ìkànnì ìfẹ̀yìn ẹ̀ 32FM 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ̀ ńlẹ̀ Ìbàdàn 32FM 949 Ìbàdàn ojúkò YouTube yẹn wà ń sílẹ̀. Ìyá wa Bọ́lájí Ṣítù Ṣẹ̀rífà ṣàlàáfíà ni ẹ ṣáà kó àlọ́bọ̀ gbogbo ayé tẹ́ ẹ jẹ́ ń wò lárí o ẹ má dáa jẹ́ o ẹ rántí àwa náà nílé tẹ́ ẹ filẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Ẹ já mọ́ lọ sí ọ̀dọ̀ ẹ̀fọ́ ní ẹrù ó yá ẹ̀fọ́ ní ẹrù gbóhùn sókè. Alábàgbé ẹkú ẹdùn o ẹlẹ́rìí kò lọ́nà àmọ̀mọ́kú yèdún ẹ̀sọ́dún èyí àṣetẹ̀mí sí nínú owó nínú ọlá àláfíà ara láyé nǹkan ọmọ akóredé ọ̀ká ẹlẹ́. Bàmí Adéwálé Bíkúnlé ẹ̀ka ẹlẹ́ ẹ̀ka ẹlẹ́ o gbogbo orí adé gbogbo nílẹ̀ kóòtù àjíbí ìbánilé olúfẹ́ àbúrí ọmọ apàfà owó rẹ́mọ ọ̀ní ọ̀jàjà níní ẹ̀bìtì tí kún mọ́ lóṣù tí kún wọn látà ẹ bá ṣe kábíyèsí fún ọ ni. Kábíyèsí o. Mọ̀mọ́dé kábíyèsí fọ́rí adé ọmọ olówó òdúró ọmọ ajífẹ́ bẹ́sírí ọmọ èpè ọjà ọmọ ẹlẹ́rọ̀ wọn ọmọ ẹgbẹ́jì owó abímọ́lówó wọn lákọ̀ọ́ni àbábo ẹ̀ka ẹ̀lẹ́ nílé olówó òdúró ọmọ ajíbọ́sìn ẹ̀ka ẹ̀lẹ́ o nílé láìwọ́lá àtàdá adépọ̀jùbí ọmọ olúkú ewu ọ̀kẹ́kẹ́lé ló ṣàgbé èyí tí ó soge ò ní gbé kọ̀rọ̀ ẹnu láìwọ́ látọ̀dá akó ọdún ọkùn èédú lóde Ọ̀yọ́ ẹ màmá káàlẹ́ o nílùú ẹ̀rù jẹjẹ kìnìún lẹ Yorùbá lókè Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ ajó orosùn bàmí Àkànmú ará ìdílèjè àrólé gbogbo akọni ìjà ló gbọ́ ọmọkùnrin níbà ẹ bá ṣe kábíyèsí
fákànmú adétúnjì ọmọ láìwọlá lásùpọ̀ ọmọ láìwọlá kábíyèsí bàbá mi ajé òkúkú ní sọlẹ̀ ìbàdàn. ẹgbẹ́ àgbáríjọpọ̀ akọni èyí ni association of saints ìbàdàn wọ́n lọ́dọ̀ ẹ̀ mọ̀mọ́ kálẹ̀ látòrí mẹ́yẹ̀lóye okùn adébánkẹ́fà ìkọ́ ara òde àgbàsìn ọmọ agúnyẹ tí fòdó bá mi epo ẹ̀ka alẹ́ nílẹ̀ ẹbẹ̀ ń mo kì í pẹ́ ẹ̀ka alẹ́ akó àṣekù ọdún aṣọdún èyí àṣetẹ̀mí yìí sí nílé olúyèédún ẹ̀ka alẹ́ akó ọdún o aṣọdún èyí àṣetẹ̀mí yìí sí nínú owó nínú ọlá àìkú tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ ẹ̀ka alẹ́ nílé lákànlẹ̀ ọ̀tún Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ mọ̀mọ́ ká alẹ́ nílé ìbà ọ̀sọ̀run olúyọ̀wọ́n olúyọ̀lé ẹ̀ka alẹ́ bàmí àkàbínú rẹ̀ ní ìka alẹ́ adébáyọ̀ ká alẹ́ ẹ̀kú ọdún akúyèdùn aṣọdún èyí àṣetẹ̀mí yìí sí nínú owó nínú ọmọ ẹ̀ka alẹ́ nílé ọdẹ ńlọ àtàbà àti bí ọmọ méjì ògbè ẹ̀ka alẹ́ nílé ọmọlólú ọpẹ́ àgbẹ̀ gbàgúdúfù ọmọlólú olúkàtà ńlọmọ ọpẹ́kùnrin pẹ́pẹ́pẹ́ ẹ̀ka alẹ́ o nílé Àjàyí òye sílé Olúgbòde ọmọ mẹ́jọ ọlẹ́gbẹ́ ọmọ adẹ́nípo ọmọ ṣẹ́gosógùn tí járe ẹ̀kú ọdún akú àṣekú ọdún ẹ̀ka alẹ́ nílé ìbíkúnlé ẹ̀rọ ọlọ́mọ ọ̀ṣuntáyọ̀ ẹ̀ka alẹ́ ìbíkúnlé olókè ọmọ àgbààgbà àṣẹ bàmírí Abdulateef Adétòkunbọ̀ ìbíkúnlé gbọ̀ǹkà Olúbàdàn Ìbàdàn mo ṣe kára ó lé mo tún ṣe lógun ọ̀fẹ́ fúnra bàbá ńlá púpà bàbá rẹ ẹ̀rọ ọlọ́mọ ọ̀ṣuntáyọ̀ ìbíkúnlé olókè ọmọ àgbààgbà àṣẹ ẹ̀ka alẹ́ ẹ̀kú àṣekú ọdún aṣọdún èyí àṣetẹ̀mí yìí sí ẹ̀ka alẹ́ lé Ògúnmọ́lá olódò ògbó kẹ̀ríkẹ̀rí lójú ogun ipasẹ̀ ńlẹ̀ ètò nípasẹ̀ lórí ìkànnì adẹ́rìn ipò òṣónú 32 FM 94.9 ẹ̀ka alẹ́ àkíyípa kú àṣekú ọdún aṣọdún èyí nínú owó bọ́bá dààmú ọdún kẹ́tù ṣe tẹ̀mí yìí sí Ògúnmọ́lá olódò ògbó kẹ̀ríkẹ̀rí lójú ogun ọ̀bọ̀sọ̀kòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ẹ̀ka alẹ́ ẹ̀kú ọdún wọ́n ti bẹ̀ ní délé ọmọ sá nílé arúlógún bí èéfín àpapẹ lẹ́lẹ̀ ó máa tò kìtẹ̀fọ̀ tí ròdì ọ̀yọ́ lọ́rẹ́ sóògùn ọ̀yọ́ lódùn bàbá ńlá bàbá wọn tẹ̀lé lẹ́mọ́ jagun balógun Olúbàdàn Ìbàdàn Mọ̀súrù Abíọ́lá Ọlátúnjí ẹ̀ka alẹ́ ẹ̀kú ọdún akó àṣekú ọdún aṣọdún èyí àṣetẹ̀mí yìí sí ẹ̀ka alẹ́ nílé ọ̀rọ̀ òsì ọ̀gbágbá tí lágójàlù àṣejù bàbá òjò àgàdágbà òjò tí sùn láàrin ọ̀run ẹ̀ka alẹ́ akó àṣekú ọdún òjò òkúrè ẹ̀ka alẹ́ o ẹ̀sọ́ kò yẹ ọmọ agbọ̀nyùn bẹ́ẹ̀ yẹ òkú ọmọ akéré ẹ̀ka alẹ́ òkú ọ̀hún dùgbẹ̀dùgbẹ̀ rẹ̀ bí ìjà àgbàròjọ ọmọ akéré tí bá níjà tí bójú rẹ̀ ní kọjá lọ ẹ̀ka alẹ́ nílé ìfìjà bí akánimọ́lé ọmọ ògídẹ́kùnrin ọgọ́mọ kàràkàrà bàjà ẹ̀ka alẹ́ nílé Ọ̀ṣun tó kí Ọ̀ṣun dínà bàbá pápámọ́ kí yín ẹ̀ka alẹ́ o nílé Ọ̀ṣun tó kí ọmọ òdìbẹ́rẹ́ tí bóyin wí ọmọ òdìbẹ́rẹ́ tí bóyin jà ẹ̀ka alẹ́ nílé ìfìjà bí akánimọ́lé ògídẹ́kùnrin ọgọ́mọ kàràkàrà bàjà wọn lọ máa fọ̀ ní gbogbo alẹ́ ìbàdàn òmù ni ọmọ àfọ̀ ní ọ̀dà òdìgbèkùn ẹ̀ka alẹ́ nílé ìgbéròǹgbé ọmọ fọkànláwọ̀ ẹ̀ka alẹ́ ẹ̀kú àṣekù ọdún aṣọdún èyí àṣetẹ̀mí yìí sí ètò yìí ipasẹ̀ ńlẹ̀ ètò láyé ikọ̀ ọmọ akórèdé ẹ̀fọ́ ní ẹ̀rọ ìsọ̀lá olókè àwọn jagunjagun ṣe ẹ̀ tún ti mú kọ̀ǹkọ̀ ẹ̀ tún ti mú kàǹkà ó tún ti ya ipasẹ̀ ńlẹ̀ ètò nílé asúbí aró agẹdẹgúdù olódì òkúta kò mú kó wálé ọkọ̀ ọ̀ṣùbùnmi kò pa kò bọ̀ ọkọ̀ ọ̀bẹ́jì gbogbo èkìtì ẹ̀ mọ̀mọ́ káalẹ́ ìmẹ̀sí ilé ẹ̀ káalẹ́ ìmẹ̀sí olókè ẹ̀ káalẹ́ ìmẹ̀sí ọlọ́jà ẹ̀ káalẹ́ gbogbo wa la kíra apá àkó àṣekù ọdún akó àṣekù ọdún Ìjẹ̀ṣà òṣèré ẹ̀ka alẹ́ onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀rẹ̀ ẹ̀ka alẹ́ ní gbogbo ògbájọ lọ́rọ̀ ọmọ alágógó mẹ́mú sẹ́rẹ́ tí ọjọ́ kẹ́ni àná tí bẹ́ẹ̀ yóò kó ọmọ akéré wọlé láyé nǹkan ọmọ akóredé ẹ̀ǹsán wájú Ẹlẹ́dùmarè òní jáfẹ́tò èyí sàṣemọ́ lọ́lọ́lọ́nù ọba àmì àtẹ́rẹ́ rẹ̀ kárí ayé ipasẹ̀ ńlẹ̀ ètò nípasẹ̀ níkànnì adẹ́rìn ipò sónú ẹ̀mọ́ ẹ̀dùnnú kẹ́ ẹ̀mọ́ rẹ́rìn ẹ̀mọ́ ẹ̀fẹ̀yìn ẹ̀kọ́ ní parí ayọ̀ gbogbo wa pátápátá porogodo. Akí Abíọ́dún Tìjání Ìṣọ̀lá ẹ̀fẹ́ ní ẹ̀rọ ohun náà ò ní bàjẹ́ láṣẹ Ìdùmarè ìyọ́mọ owó tí gbọ́ kò ní di ohun ẹ̀fọn taráyé kì í fẹ́ gbọ́ agbára Olódùmarè ọba. Adigun Abíọ́dún Àyìndé Ájì Arúkọ̀yàt Bámidélé ṣàlàáfíà ní ẹ̀kú òjò yìí
àkó àfẹ́rẹ́ yìí gbogbo yín pátá náà la kí 32 FM 949 Ìbàdàn. Bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé àkó àṣepọ̀ ọdún ẹ̀mí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún aláìrókè ìpẹ́ ẹ bá kí àwọn aráalé káwá tẹ̀ wájú gbá. a tún kí gbogbo aráalé o gẹ́gẹ́ bá a ṣe máa ń pé tá a bá délé baálé ilé náà lákòókò kí akí bàbá wa Olúbàdàn ti ìlú Ìbàdàn Ajé Ògúngúnnísọ̀ kábíyèsí àkànmọ́ ọmọ ọlọ́yẹ̀mọ̀yẹ Àjíbọ̀kẹ́. a kí olórí a kí gbogbo òṣìṣẹ́ ààfin a kí gbogbo orí adé a kí gbogbo ọrùn lẹ̀kẹ̀ a kí gbogbo ògbìmọ̀ bàbá wa Olúbàdàn náà a kí gbogbo baálé a kí gbogbo lóyè a kí gbogbo ẹ̀yin ìyálóde àti kí gbogbo ìdílé jagunjagun ẹ kú ọdún àṣeyíṣẹ́ mi o Ọlọ́run ní sílé ìlàsìmọ̀ fún wa o a kí gbogbo ara wa náà o ẹ kú alẹ́ o. Ohun olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé náà la gbọ́ èyí tí àwọn náà ń kí wa bí ẹ̀ka àṣálẹ́ ẹ̀kú àjálẹ́ ẹ̀kú àlẹ́lẹ́ níbi gbogbo tí ẹ ti láǹfààní àti wò wá gbọ́ wa jákèjádò àgbáńlá ayé. Ogun wọ́kùtì iná la dúró tí ní ìjẹjọ níbi tó jẹ́ pé ìkọlù àwọn ọmọ ogun aláìsáfìsì àwọn tí wọ́n fẹ́ ṣáájú wípé kí ààrẹ Látòsà kó rá wọn àti àwọn tí wọ́n fẹ́ ṣàfẹ́ bọ́ wájú pé kẹni tí àwọn náà tẹ̀lé wá sójú ogun kóun náà kó rá wọn tí wọ́n lọ kọlu ara wọn tẹmọtìmọ pé oríṣiríṣi nǹkan agbára níbẹ̀ lára wọn ẹtì mọ bí wọ́n ti máa ń pọ̀ èrò tì náà ní jogun gbogbo eléyìí lọ́fà bí wọ́n ti wá wọ́lura wọn tí wọ́n kú lọ bẹ́rẹ́bẹ́ iná ní ọfà wọ́kùtì eléyìí tí wọ́n fún ogun ọ̀hún ní 1875 ogun bọ́kọ́fí 1877 níbo láti rókọ tá a fògùn àti pé kí ló fà á tí wọ́n tó fi pé ó tó yá o lójú ogun. ṣe rí ogun yìí ìlú kan ní ń jẹ́ bọ́kọ́fí ìlú ní ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó wá fa ọ̀rọ̀ ogun yìí ogun tá a fẹ́ bẹ̀rẹ̀ lálẹ́ yìí a fẹ́ kí gbogbo wa ká farabalẹ̀ ká gbọ́ lágbọ̀ọ́yé dáadáa èyí ni ó bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ogun ọdún mẹ́rìndínlógún tí yọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátá ṣùgbọ́n pọ̀lọpọ̀ tí ọba mọ̀ yóò mọ̀ pé ogun Kírìjì àárín wọn ti mú nǹkan kan lọ́sàfà kí lọ́fà tó fi tàn ká tó fi di pé ọkàn Ẹ̀gbá ọkàn Ìjẹ̀bú oníkálukú wà fọmọ ogun ránṣẹ́ oníkálukú wà fi ṣe ara tó fà ìlẹ̀bẹ̀ la fẹ́ bẹ̀rẹ̀ ní alẹ́ yìí tá a fẹ́ kí kálukú wọ farabalẹ̀. Bàbá wa Aláàfin Adélù àwọn ni wọ́n fẹ́ ra nǹkan ogun sílé wọ́n rí pé wọ́n ti ń ṣe àfẹ́kù ọta ẹ̀tù wọ́n sì rí pé tí wọ́n bá ti fẹ́ ra ọta àtẹ̀tù kò sẹ́ni tí wọ́n ràn ju àwọn jagunjagun Ìbàdàn náà lọ àwọn jagunjagun ni wọ́n fẹ́ rán ní ọta àtẹ̀tù ṣùgbọ́n tá a bá bojú wẹ̀yìn látìgbà tí Ìbàdàn àti Ìjàyè ti ja ogun Ìjàyè kejì tá a jà ní 1860 ogun tá a jà lọ 1862 yẹn. tó padà sọ akọni kúrún mídẹ́nilẹ̀ táwọn ará Ìjàyè kọrí sí Abẹ́òkúta táwọn Ẹ̀gbá ran gbogbo wọn lọ́wọ́ tí wọ́n fi jọ lọ. látìgbà náà ni àwọn Ẹ̀gbá àti Ìjẹ̀bú ẹ rí i pé ogun yẹn kàn wọ́n púpọ̀ tó sì kàn wọ́n léèwọ̀ púpọ̀ wọ́n ti wá ti ṣe ìlérí pé àwọn ò wá ní ta nǹkan ẹ̀tù ọta fún Ìbàdàn mọ́ rárá torí pé kò gbé àwọn káwọn ọta àti ẹ̀tù fún wọn. ibà tí yẹn ta kan jàbọ́ ta rẹ̀ pé àwa náà wọn kò tún dojú kọ. wọ́n bá wá tó ń sọ eléyìí Aláàfin wa kò sí táàsì náà Ìbàdàn náà láàkùnrin ní tá a bá fẹ́ lò ọ̀nà abitẹ́sì gbà nígbà jẹ́ pé ẹ̀rí pé Abẹ́òkúta súnmọ́ òkun wọ́n gbàbẹ̀ wọ́n láti lọ́ọ́ fi rí àwọn òyìnbó tí wọ́n ń gbó tí kò ń kó nǹkan ẹ̀tù nǹkan kan wá tí wọ́n kó wá. Aláàfin wa ní kò sí nǹkan kan tá a sì dúpẹ́ ẹ̀yìn Ìbàdàn náà ní àárọ̀ ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ láyé bàbá wa Basọ̀run Ògúnmọ́lá ni làwọn ti la àwọn ọ̀nà kan sílẹ̀ yìí pé bẹ́yìn Ẹ̀gbá bá tiẹ̀ ti ní ẹ̀nìjà gbọ̀dọ̀ yìí kọjá débi pé a fi lọ ra ọta àti ẹ̀tù
torí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa ń lò Port Novo wọn ti ń rí ibẹ̀ wọ́n ń pè ní àjàṣẹ́ nísìn ìlú àjàṣẹ́ ibẹ̀ wọ́n ti ń lọ ọmọ rà wá ẹ rí i pé kí wọ́n máa kó nǹkan wálé láti ibẹ̀ ọjọ́ tó ti pẹ́ ni ó ti jìn ó fá. ti jìn kì í sásìkò tí wọ́n sọ pé wọ́n gba Benin wọ́n gba Togo wọ́n gba nǹkan wọ́n gba ọjọ́ tó ti pẹ́ ni. Bàbá wa Basọ̀run Ògúnmọ́lá àwọn ni wọ́n ti kọ́kọ́ la ọ̀nà wọ́n lọ ọ̀nà tó lọ ọ̀nà Òkè Igbó sí Ilé Ifẹ̀ ìpè bẹ́ẹ̀ bá tiẹ̀ dààmú gbà bẹ́ẹ̀ a sì tún máa rí ọ̀nà míì gbà. ibẹ̀ ń jí o. Pé bọ́ bá ti wò rẹ̀ àṣà kásá lọ ká lọ kọ́pẹ́ wa ká rí nǹkan mú bọ̀ ó sàn ju pé káwá mọ̀ tiẹ̀ rọ́nà lọ. Wọ́n á ní dáná kò burú ààrẹ ni bàbá wa Adélùwà ránṣẹ́ sí Ààrẹ Ọ̀nà Kakanfò pé ààrẹ Látòsà ó ti ṣàfẹ́kù àwọn tá àti ẹ̀tọ́ báwo ni ẹ ṣe bó rán àwọn tí ó lọ rà wá bó sì jẹ́ pé ààrẹ nígbà wọn ti ránṣẹ́ sáàrẹ olóyè Ọ̀yọ́ sì ní Kakanfò náà ẹ̀ṣọ́ ara ẹ̀ṣọ́ Ọ̀yọ́ ni kò sí nǹkan gbogbo tá a bá gbà náà ni a fún ààrẹ náà wá dé lọ́wọ́ ní tóun ó sì ní pé òun láwọn kan tó kójú ẹ̀ tán kájú òsùn tóun lè rán àwọn wo lòun fẹ́ rán lọ òun rán Sẹ́ríkì Ìyàpọ̀ àti ọ̀tún òsì Sẹ́ríkì òun èèyàn Ìlọ̀rí ọmọ Ògúnmọ́lá àwọn méjèèjì lòun rán ṣùgbọ́n gẹ́gẹ́ bóun ṣe ń ṣe tó máa rán wọn ṣẹ́ òun ti máa rán bàbá àṣàlẹ̀ tí wọ́n èèyàn Olúpòyí torí pé òun tún jẹ́ àgbàlagbà tó tún létè tí wọ́n lè gbọ́ràn sí lẹ́nu wọ́n wá ní wọ́n lọ ra ọ̀tà àti ẹ̀tù wá wọ́n kó wọn jáde wọ́n lọ ìgbà wọ́n fẹ́ lọ wọ́n ní àwọn lọ nígbà ó sì di ọjọ́ 16 oṣù kẹrin ọdún 1877 àmẹ́tẹ̀ẹ̀ta jáde nílùú wọn láti gba wọ́n ti ní ibi tẹ́ ẹ bá gbà ẹ rọra gba ọ̀nà Ìbẹ̀rẹ̀kòdó kẹ́ ẹ gba ẹ̀gbẹ́ àárín ẹ̀gbẹ́ etí Ẹ̀gbá ibẹ̀ lẹ́ gbà tẹ́ ẹ fi lọ tẹ́ ẹ fi bọ̀ ṣùgbọ́n ààrẹ wa fún ọ ní kìlọ̀ o àwọn kìlọ̀ wo lọ́wọ́ fún ọ ní tẹ́ ẹ bá ń lọ o ẹni tó bá ti múlẹ̀sí tàbí tó bá ti fẹ́ ṣe kíní kan ẹ bá pókú bí ẹgbẹgbà ẹ má bàjá o ṣùgbọ́n ẹ dọ́gbọ́n fojú sí dé bèbè ìlú wọn kẹ́ wàá máa ń padà tẹ́ ẹ bá ti yín lọ tẹ́ ẹ bá sì ń bọ̀ náà ẹ tó bá ní okùn bí tẹ́ ẹ gbégbà ẹ sá má bàjá ṣùgbọ́n ẹ fojú sí de kẹ̀ẹ́sà tí ẹ̀mọ́ bíi tí ó ti jáde kẹ̀mọ́rù rẹ̀ ti ṣe kẹ̀ẹ́sà lè lọ kẹ́ẹ̀bọ̀ kẹ́ẹ̀ rí nǹkan tá a rán yín mú bọ̀. gẹ́gẹ́ bí òfin tí ààrẹ fún wọn wọ́n tẹ̀lé Ọlọ́run sì jẹ́ kí wọ́n lọ wọ́n gba ẹ̀gbẹ́ Ẹ̀gbá ṣùgbọ́n àwọn Ẹ̀gbá wọn ò fura títí wọ́n fi lọ wọ́n dọ̀hún wọ́n ra ọ̀tá wọn rẹ̀tù wọ́n ra gbogbo tí wọ́n rán wọ́n bọ̀ wá sílé ṣùgbọ́n ọ̀nà ìlú tí wọ́n gbà náà ní ìlú Bokofi yẹn wọ́n lọ gbàjà Port Novo tí wọ́n fi ra tí wọ́n rà wọ́n darí dé láyọ̀ àtàlàáfíà ìgbà wọ́n darí dé ní ọjọ́ 21 oṣù kẹfà ọdún 1877 wọ́n délé láyọ̀ àtàlàáfíà wọ́n délé tán wọ́n jíṣẹ́ fún ààrẹ kó gbogbo tí wọ́n rà wọ́n lọ bá láàfin kábíyèsí wa ti dé o níta ẹran wa òun la kó dé yìí wọ́n wò aláàfin mú díẹ̀ ńbẹ̀ wọ́n lẹ́yìn Ìbàdàn ẹ̀ máa kó yòókù lọ iṣẹ́ sì tún bọ́ kùtẹ́ tó fi ṣe ẹ̀ máa kó lọ wọ́n lọ wọ́n délé láyọ̀ àtàlàáfíà wọ́n sì mú àṣé ààrẹ náà ti ní tiẹ̀ nú tó fẹ́ ṣe gba wọ́n délé àwọn Ẹ̀gbá wa fura yí pé kí ló ń ṣe àwọn yìí ẹ̀fún béèdì àfin tí àwọn jọ ṣe láàrin àwọn àti Ìbàdàn ni pé wọn ò gbọ́dọ̀ gba ẹ̀gbẹ́ àwọn kọjá lọ rẹ̀tù lọ rọta lọ ra nǹkan bí a ṣe á lọ tí wọ́n fi bọ̀ kò yé àwọn ìdáná kò burú ẹ̀mẹ́ làwọn jọ wà. ààrẹ náà wá ti ní tiẹ̀ nú ẹ rí i pé lásìkò tí à ń sọ̀rọ̀ tá a sọ̀tàn ẹ̀fún ṣe tán
wípé ara àwọn tí Ọ̀fà tí Ẹfúnṣetán àti Látòsà fi gbójú wora wọn ni pé Ẹfúnṣetán ló fẹ́ kógun ja ìlú Ẹ̀gbá tí ààrẹ ní kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà tó wà nú ààrẹ ọ̀rọ̀ náà wá tí a fẹ́ máa jẹyọ báyìí ààrẹ gba ẹ̀tọ́ àtọ́ta ó gba gbogbo ẹ̀ ó rí i pé yes ìtàlò ti wà nílẹ̀ ọ̀wá ni tóun ó sì nísìnyí pé tóun á ronú kàn ó ní pé oko Ẹ̀gbá òun fẹ́ kí Balógun òun kó wá lọ kógun ja oko Ẹ̀gbá kí wọ́n lọ fi oko Ẹ̀gbá jẹ ẹ rí i pé tí wọ́n bá sì bẹ̀rẹ̀ ogun gbogbo àwọn tí wọ́n rí i pé èèyàn kọ́kọ́ lè fi ṣe agbára ẹni wọ́n kọ́kọ́ wá ọ̀nà láti kọ́kọ́ máa gé apá rẹ̀ wọ́n wá láwọn òde oko Ẹ̀gbá wọ́n wá ní dáná ẹ wà lọ jẹ oko Ẹ̀gbá run fún láàrin ọjọ́ mẹ́ta kẹ́ lọ fi jẹ oko Ẹ̀gbá run káwọn lọ jókòó Ẹ̀gbá run ṣùgbọ́n ibi tẹ́ ẹ jẹrun ẹ gba ẹ̀gbẹ́ Ìjẹ̀bú tó bá wà létí ọ̀nà oko wọn náà mú mọ́ wọ́n gbé Balógun dìde Balógun jáde nílùú pé tọ̀ nígbà náà kò burú òun fẹ́ kó àwọn ọmọ ogun Ìbàdàn jáde wọ́n jáde lọ. Bàbá ẹ má bínú tí kì í ṣe pé a ti fẹ́ bọ́ síbi Sùmọ̀mí oko Ẹ̀gbá. a ti fẹ́ bọ́ bẹ̀ báwọn. ọ̀rọ̀ Bokofi ńkọ́ kí ló ṣẹlẹ̀ tá a fi sọ pé ogun wáyé ní Bokofi. oyin tó ṣẹlẹ̀ ń bẹ̀ kò ju pé nígbà wọn ti jọ ṣòfin pé má gba ẹ̀gbẹ́ mi kọjá tó sì gbẹ̀gbẹ́ tí wọ́n sì kọjá tí wọn ò mọ̀ tí wọ́n rò pé bóyá àwọn kan wà dá wọn lọ́nà tí wọn ò dá wọn lọ́nà pé ogun Àjàyè tí wọ́n kọjá lọ tẹ́nìkan kan ò rí tọ́ wọn. ìtumọ̀ rẹ̀ ni wípé ìmúra ogun ní Ìbàdàn pàápàá jùlọ àwọn tí ààrẹ Látòsà tí ó rán ìmúra ogun ni wọ́n múlẹ̀ múra. bẹ́ẹ̀ ni ìmúra ogun wọ́n múra. pẹ̀lú Ẹ̀gbá tí wọ́n fẹ́ gbà kọjá. ẹ̀rí parí ètò ogun náà tí wọ́n ń lò náà ni ò jẹ́ wọn mọ̀ báwo ni wọ́n ṣe àwọn ọmọ ogun ó ṣe kọjá lẹ́gbẹ̀ẹ́ ibì kan tí wọn ò ní fura tí wọn ò ní mọ̀ ṣùgbọ́n wọ́n ti lọ tán kí wọ́n tó mọ̀ ẹ pé ara àwọn ó rí i pé inú àwọn ètò ogun náà wọ́n ń lo oògùn tí wọ́n máa ń lò náà ni pé amúnimúyè kó múyè wọn lọ wọ́n mọ̀ tiẹ̀ jẹ́ wọ́n mọ̀ táwọn èèlọ táwọn èèbọ̀ ṣùgbọ́n wọ́n ti bọ̀ tán kẹ́ẹ̀bù tó fura pé kí ní í ṣẹlẹ̀ gan. ní ṣókí ogun tá a gbèrò tá a jà òun lógun Bokofi ẹ̀já wa tẹ̀ wájú Sùmọ̀mí oko Ẹ̀gbá ọjọ́ mẹ́ta. wọ́n wá ní wọ́n gbógun jáde wọ́n wá di pé ààrẹ wa rán Balógun Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n ó ní kó lọ gbógun sí ìlú oko Ẹ̀gbá ṣùgbọ́n bí wọ́n gbà ọ̀nà bẹ̀rẹ̀ kòdó ni wọ́n gbà torí ìlú tó ní wọ́n lọ kó gangan tí wọ́n oko Ẹ̀gbá gangan à ń pe oko yẹn ní Ọ̀gátẹ̀dó yẹn ibẹ̀ gan ni Ẹ̀gbá ti ń rí oúnjẹ jù tí wọ́n fi ń ṣe ọwá ni wọ́n lọ kó ibẹ̀ kí wọ́n lọ jà ṣùgbọ́n nígbà tí wọ́n lọ sí ibẹ̀ láti lọ jà gbọ̀ngbọ̀n tí Ọlọ́run ó sì kó Ẹ̀gbá yọ àwọn Ẹ̀gbá gbọ́ fín pé àwọn Ìbàdàn ń bọ̀ ṣùgbọ́n wọn ò mọ̀gbà tí yóò jẹ́ ọbí tí wọ́n fẹ́ lọ yípo gbà wọ́n wá ní wọ́n gba ọ̀nà Ọ̀yàn sí Òfìkì tó wọ́n wá débi tí odò Ọ̀yàn sófìkì wọn ò lè lọ mọ́ odò kún ibi odò yẹn ti wá kún ju bó ti yẹ lọ àwọn igi kọ̀ọ̀kan sì ń bẹ létí odò yẹn tí wọ́n kàn rò pé bóyá táwọn bá mú igun jáà lè rí mú gùn kọjá sí ibẹ̀ káwọn ò lè kó Ọ̀gátẹ̀dó táwọn fẹ́ kó wọ́n rí i pé ibẹ̀ kò ṣeé ṣe etí odò yẹn ni wọ́n wà tí wọ́n ti múra láti pé káwọn fi oko Ẹ̀gbá jẹ ìní ààrẹ kí Balógun Àjàyí Ọ̀ṣùgbẹ́kún Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n ààrẹ kì ibi wọ́n pa tẹ̀dó sí wọ́n dúró síbẹ̀ títí nígbà ó di pé ara yá Ọ̀yá ọjọ́ mẹ́ta péré wọn fún wọn rí pé wọ́n ti fẹ́ máa kọjá tí wọ́n bá ti fún wọn pé ogun tẹ́ ẹ lọ jà o ọjọ́ báyìí ni ẹ fi jà o lẹ́yìn Kakanfò ọjọ́ yẹn náà ni wọ́n rí pé wọ́n tẹ̀lé nígbà ó di ọjọ́ kẹta bọ́ sẹ́yìn tí wọ́n rí pé àwọn ò lè kọjá ní odò yìí kò sí nǹkan kan tí àwọn fẹ́ ṣe àwọn lọ tún ara mú láti lé ni àwọn sì lọ sọ fún ààrẹ ni ààrẹ bá ní wọ́n bá padà ibẹ̀ yẹn wọ́n ti padà sí Ìbàdàn padà láti pé àwọn lọ tún ra mú bí ogun ẹlẹ́ẹ̀ta
nígbà àwọn ò lè rí oko Ẹ̀gbá wọ̀ mọ́ bí wọ́n tún ṣe padà nìyẹn. Wọ́n dé Ìbàdàn padà lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn lẹ́yìn ọjọ́ mẹ́ta wọn ò padà rí oko Ẹ̀gbá wọn wọ̀. ò rí wọ̀ torí Ẹ̀gbá náà ti dúró ń ro pé yes kí wọ́n máa bọ̀ ṣùgbọ́n wọn ò rí wọ̀. Ó wá di nígbà wọn wá dé Ìbàdàn kété tí ara Balógun Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n yá tààrẹ ìyá tán ni ààrẹ bá tún ní òtún tí a ronú ọjọ́ mẹ́sàn-án wá lòun á fún yín báyìí ẹ gbọ́dọ̀ wà á mọ̀ rí eléyìí wọ̀. àìsàn tó ki Balógun Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n pé ló ṣàdínà gbòòkú fún wíwọ̀ oko Ẹ̀gbá tó sì jẹ́ pé wọ́n tẹ̀lé ọjọ́ mẹ́ta tí ààrẹ fún wọn àbí bẹ́ẹ̀ kọ́ bó ti rí nù. wọ́n ti wá pàṣẹ ọjọ́ mẹ́sàn-án míì báyìí. wọ́n pàṣẹ ọjọ́ mẹ́sàn-án ìgbà ọjọ́ mẹ́sàn-án wá pé Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n ara rẹ̀ ti yá wọ́n fẹ́ kọ ọmọ ogun jáde gbìyànjú àti pé òun ti ṣetán òun fẹ́ máa lo ogun ni ààrẹ bá ní kó ṣe sùúrù náà sùúrù kí ni kóun ó ṣe ó ní ó ṣe sùúrù náà òun ń retí àwọn kan àwọn àlejò kan tí ń bọ̀ tí ó kún yín lọ́wọ́ Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n ní tí ó kún ta ni lọ́wọ́ àbẹ́ẹ̀mọ̀ òun ni pé tá a bá yọ tìbí kí yóò lókè kú ò Balógun bí Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n ó jàgíra sí i tààtún ló ń tàn lẹ́ Yorùbá ààrẹ sáà ni ó ṣe sùúrù kò sí nǹkan kan tí ààrẹ rò ẹ rí i pé tí ààrẹ rò ní pé àwọn ọ̀tẹ̀ kan ń bẹ tó ti wà lábẹ́nú lábẹ́ ilé Ìbàdàn bíi kí ààrẹ ó fẹ́ gbé àwọn kan ga ju àwọn kan lọ kó fẹ́ tẹ̀lé ọlá kan mọ́lẹ̀ ju àwọn kan lọ wọ́n wá rí i pé bóyá ogun tí òun ń gbé rán wọn tí wọn ò fẹ́ jẹ́ tí wọn ò fẹ́ ṣe bóyá ọ̀tẹ̀ ti fẹ́ wọ̀ tí wọ́n fẹ́ dìtẹ̀ mọ́ òun ni lọ́fẹ́ á ní wọ́n ṣe sùúrù tí ó ní wọ́n ṣe nígbà wọn ò rí ọ ti ránṣẹ́ pé Balógun Ifẹ̀ èèyàn Ayíkítì ó ti ránṣẹ́ pé àwọn Mọdákẹ́kẹ́ pé kí wọ́n wá nígbà wọn rí wọn Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n ní èwo ló ṣẹlẹ̀ ó ní nígbà Balógun òun tóun tó ń pè tó bá dé àwọn ọkùnrin sógun ṣùgbọ́n Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n òun yarí òun ti kógun jáde wọ́n kógun jáde láti lọ jagun wọ́n débùdó bí wọ́n ti jagun tí wọ́n ti jẹ oko àwọn Ẹ̀gbá run àwọn Ẹ̀gbá náà ti dènà dè wọ́n ṣùgbọ́n pẹ̀lú gbogbo bí wọ́n ṣe dènà dè wọ́n apá Ẹ̀gbá ọ̀ka wọ́n jẹ gbogbo oko Ẹ̀gbá wọ́n sì sọná sí gbogbo rẹ̀ pátápátá tó jóná yányán gba wọ́n jẹ tí wọ́n jẹ jọ́ kẹta tí wọ́n ti torí jọ́ mẹ́sàn-án wọn fún wọn jọ́ kẹta ni wọ́n ti parí gbogbo iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ fi àjùlọ hàn ààrẹ Látòsàyí pé kì í ṣe pé àwọn ò lè jíṣẹ́ tí ó rán wọn ṣùgbọ́n tẹ̀tọ̀ fẹ́ wọ ilé òní afẹ́ àwọn ọ̀fẹ́ wọ́n débẹ̀ wọ́n ṣe tán ní Ayíkítì àti àwọn jagunjagun Mọdákẹ́kẹ́ ìyẹn bá àwọn Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n níbi wọ́n pàgọ́ sí wọ́n bá wọn níbẹ̀ níjọ́ kẹta ṣùgbọ́n kò sí ogun kan tí táwọn yẹn fẹ́ jà mọ́ wọn láti dúró pé tọ̀ nígbà tó ti rí báyìí kò sí nǹkan táwọn ó ṣe àwọn padà sílé ni ṣùgbọ́n káwọn tó padà sílé àwọn ti jẹ oko Ẹ̀gbá nígbà tí Látòsà wá rí i pé àwọn Ayíkítì ti dé kò sógun kan tí wọ́n jà Látòsà wá ní kí wọ́n wá gbóńsẹ́ jìde pé kí wọ́n padà wọn ò gbọ́dọ̀ tí ìwàlé wọn padà lọ kó òsì ẹ̀lẹ̀ ibi àwọn ọmọ ogun Ìbàdàn tí a yarí nù pé òsì ẹ̀lẹ̀ káwọn lọ kó òsì ẹ̀lẹ̀ ìgbà táwọn fẹ́ kó lé àwọn ò gbèrò pé òsì ẹ̀lẹ̀ làwọn fẹ́ lọ kó táwọn ọba sì pètè ogun kan àwọn gbọ́dọ̀ kọ́kọ́ lọ dó káwọn ò múra káwọn bá wọn ò ṣe ètò nítorí ní káwọn ò ṣe ìlà wọn ti ṣe bẹ́ẹ̀ láti kó òsì ẹ̀lẹ̀ àkọ́kọ́ òsì ẹ̀lẹ̀ ọ̀sẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn ṣẹ̀ṣẹ̀ tún lọ bẹ Ọlọ́run àwọn ọba àwọn ọbọ òòṣà àwọn ò béèrè lọ́wọ́ Ọfá ọ̀nà wo làwọn ò gbé gbà ṣé káwọn ò kó sí ẹlẹ̀ ní àbí káwọn ọmọ kó kí làwọn tewógún wo làwọn ó lò àwọn ó pe gbogbo ètè eyín láìsí eléyìí àwọn ò lè kọ ojú ẹ̀sìn ẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé òsì ẹlẹ̀ tẹ́ ní káwọn ò kó yìí ibi táwọn wà ọ̀nà ìbẹ̀rẹ̀ kòdó síbi táwọn ti lọ kó òsì ẹlẹ̀ ó jìnnà síra wọn púpọ̀ pẹ̀lú báwọn ṣe ṣe àṣeyọrí lóko Ẹ̀gbá tá a bá ní àwọn ọmọ gbàbẹ̀ lọ ọ̀nà òsì ẹlẹ̀ àwọn òsì ẹlẹ̀ lè gbẹ̀yìn àwọn Ẹ̀gbá lè gbẹ̀yìn láti wá ká àwọn mọ́ nítòsí táwọn rí pé
ó léwu púpọ̀ fún àwọn wọn láti sọ fún ààrẹ látòsá yìí pé kò sí nǹkan kan tí àwọn fẹ́ ṣe ju pé àwọn padà sí ilé lọ ààrẹ látòsá wa rán ní padà pé tí òun ni wọn ó ṣe yẹn ni kí wọn ó ṣe torí tó bá ṣe òun nìkan àti balógun ayíkítí tóun ránṣẹ́ pé àti olórí ẹrú òun gan òṣèlú ọgbà wọn ní níṣẹ́jú táwọn ò fi kó gbogbo òṣèlú tán pẹ̀lú eléyìí tí wọ́n sọ àwọn bàdàn wa ní dáná kò burú àwọn ti gbọ́ pẹ̀lú tó wá wí àwọn ń bọ̀ àlé bí wọ́n ti wá sí ilé nu pé kí ààrẹ àti ayíkítí rẹ̀ àti olórí ẹrú rẹ̀ kí wọ́n wá múra ogun wọ́n kò sí ẹ̀lẹ̀ lọ kí wọ́n kò sí ẹ̀lẹ̀ lọ ibi ọ̀tẹ̀ yẹn ti ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn ìjẹ́ ààrẹ wa lọ àbí ọ̀lọ́ ìjà ayíkítí lọ àbí ọ̀lọ́ ìjẹ́gbẹ́ àwọn dórúkọ olórí ẹrú lọ àbí ọ̀lọ́ ìjẹ́gbẹ́ àwọn débi ogun ṣéjà àbí òṣèjà nígbà bá pàdé àtùmọ̀ gbẹ̀yìn sọ. bàbá mi olóyè adéwálé ajíbọ́lá ìbíkúnlé ẹ kú ohùn látàárọ̀ kì í tán nídìí àké kì í tán di ọmọkùnrin kò ní tán nídìí ẹtí mọ alówólé adédìran olóyè saheed oyèbámijí àmọlé ọlọ́sùn kan ọ̀ṣun tó kí gbogbo yín pátá náà la kí ẹ máa ṣe o akíyín o àmọrírì yín usman ahmed alfulani látọ̀yọ́. bello azim ọlárẹwájú gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ farapamọ́ tẹ́ kọ nǹkan kan tẹ́ ṣáà ń wò wá tẹ́ fọ́ lẹ́rán tẹ́ ń kọ nǹkan lẹ̀ yàtọ̀ sí kẹ́kọ̀ọ́ nǹkan sí ojú òpó tẹ́ tí ń wò wá tẹ́ sì ń ka gbogbo ẹ̀ lẹ́gbọ́ iná pátá ńlá kí o. ọjọ́ ti lọ ibi náà láti máa lọ ẹjẹ́ agbóhùn ṣẹ́gun kó bá a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n gbọ́ wa ká lè máa lọ ilé. ṣé bí èèyàn ló ń bẹ lẹ́yìn ọba tó fi ń pe ọba ní àlẹ́ ìbá a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa fún àdúrótì yín láti gbọ́ ètò Ipasẹ̀ Tálẹ̀ tòní lórí ìkànnì 32 FM 94.9 lágbára ọlọ́run ọba mi Èdùmàrè orí yín kò ní gbàbọ̀dẹ̀ tọmọtọmọ Ṣẹ́gun Alágbàlá lórúkọ tèmi a dúpẹ́ gbígbọ́ tẹ̀ ń gbọ́ wa. ìpàdé wa bí adùn bí oyin ní ọjọ́ mẹ́jọ láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ bá ń wá mi tẹ́ ẹ̀ rí mi tẹ́ ń wóhùn mi tẹ́ ẹ̀ gbóhùn mi lórí ètò bàbá vendor ní àárọ̀ ọ̀túnla kò sáburú kò séwu àwòdìrè bára ni ó ṣe kókó ara ń fẹ́ ìsinmi bíyùn ti jẹ́ lápá àti bẹ́ẹ̀nù àmọ́ débí àmọ́ relé ó dàárọ̀ òrùn ayọ̀ lásùn. nígbà tó jókòó tẹ́lẹ̀ ó dá àsìkò